wọ́n gbìyànjú wọn ṣe dáadáa ló jẹ́ kí wọ́n ní àṣeyọrí ṣùgbọ́n tá a bá wo bí líìgì yẹn ṣe lọ Rivers àti Enugu Rangers lọ́jọ́ fàmúra wọn lọ́wọ́ débi wípé ìfẹsẹ̀wọnsẹ̀ gbà tó kù ìfẹsẹ̀wọnsẹ̀ 5 àwọn méjèèjì jọ ń tálì ní 1 point lọ́jọ́ fi ń jára wọn wọ́n ṣe ń jára wọn pẹ̀lú 1 point lọ́tún jagbà lọ́wọ́ ara wọn kó tó wá di pé wá l'opportunity 3 point tó ṣẹlẹ̀ kí ni ká wá ti sọ nípa ti kí ni ká máa expect lọ́dọ̀ Rivers fúnra rẹ̀ náà. Even Rivers gan mi lè expect anything lọ́wọ́ Rivers mi lè expect anything lọ́wọ́ Enugu Rangers for next season because àwọn teams yìí a kò máa ń sọ pé ó lè di next season sí kí gómìnà ní another project tó fẹ́ ṣe tó kọ̀ pa wọ́n ti sẹ́gbẹ́ kan kọ́ wá feel neglected kọ́ gbé gbogbo àwọn club members náà káwọn náà máa fi gbogbo owó kọ́ máa fi kóbìnrin kan ṣẹ̀ṣẹ̀ ń ṣe nǹkan tó ní jẹ player lówó nìyẹn kọ́ máa fowó jayé kọ́ máa sanwó fún àwọn players yẹn gbogbo àwọn kan báyìí ó lè di next season sí kárí pé Rangers Nigeria Premier League nìkan mo ti rí team kan tó win league tó dẹ̀ lọ relegation the next season. ó máa ń ṣẹlẹ̀ Nigeria Premier League bọ̀ ṣùgbọ́n èrò tèmi mi ò rò pé ìyẹn máa fẹ́ ṣẹlẹ̀ ṣáà níbi Rivers United wọ́n ní orí ọ̀fẹ́ àti àǹfààní ni wọ́n ní wọ́n ní ká wò ó wọ́n dáa náà ṣùgbọ́n ní sáà tó ń bọ̀ yẹn next season àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù bí Enyimba bí Kano Pillar wọ́n á tún dìde padà díẹ̀ ẹ mọ̀ ṣùgbọ́n tó bá ní ká wò ó Charity Rangers International yẹn gómìnà ìlú wọn ìlú Enugu ó mọ̀ pé wọ́n máa lọ sí Champions League ó dẹ̀ ṣetán láti ṣe gbogbo nǹkan fún wọn ó ti sọ fún wọn pé ẹ má wọrí pé Champions League báwọn lọ yìí o sára fún Champions League gẹ̀rẹ̀ ní wọ́n kọ́ gbà àwọn bíi kò mẹ́sẹ̀ yọ ìyẹn qualifier wọ́n kọ́ gbà kó tó lọ group stage ká tó lọ group stage so gbogbo ìyẹn ó sọ fún wọn pé gbogbo nǹkan lòun máa ṣe láti fi kàn wọ group stage ti Champions League wọ́n dẹ̀ máa ṣe agbìyànjú díẹ̀. tó bá máa ṣe agbìyànjú díẹ̀ torí wípé ìgbìyànjú náà ni àgbẹ̀ ń ṣe kí ni òun náà làgbẹ̀ ń gbà Ọlọ́run ló ń jẹ́ kí ṣùtà Ọlọ́run ló gbé ògo Enugu Rangers sókè torí pé òun náà sọ nínú ọ̀rọ̀ yẹn ni pé nígbà tí líìgì fẹ́ bẹ̀rẹ̀ ìyẹn ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn pé òun ò lérò pé àwọn lè débi táwọn dé ṣùgbọ́n gbà tó dé pé àwọn ń gbà ìfẹsẹ̀wọnsẹ̀ bíi 5, 6, 7 tó ń délẹ̀ kẹwàá pé òun àwọn pé àwọn máa ń ta kọ̀ǹgbọ̀n àfi kóun tún múra sí i lóun ṣe wá wò pé kíní àwọn lè ṣe Leicester City náà ṣe irú ẹ̀ tó yà kó ń ṣòun lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣe irú ẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo ti wá ń wò ní wípé a ti rí àwọn tíìmù tí ó lọ sí relegation bíi Gíwá a ti rí tíìmù mẹ́rin Gíwá náà àwọn ẹ̀yẹ wọ́n ti lọ tipẹ́tipẹ́ wọ́n yẹ ti gbá second match báyìí wọ́n ti lọ sí relegation irú Warri Wolves Atland ẹni tó dùn mí fún jù àti Ìkòròdú United àwọn ẹgbẹ́ Ìkòròdú èmi náà wá wo ìfẹsẹ̀wọnsẹ̀ tí Shooting Star àti Ìkòròdú tán gbá ní Oníkan Stadium èmi náà mo wá gẹ́gẹ́ bí oníròyìn mo wá yà nígbà tí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù mo rí pé wọ́n ṣe dáadáa kì í ṣe pé wọ́n mọ bọ́ọ̀lù gbá ó jẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n mọ bọ́ọ̀lù gbá ṣùgbọ́n tí ìmọ̀ wọn ò tí ì kún àti pé kò tí ì sí àwọn pé tọ́wọ́n ní káwọn àwọn agbábọ́ọ̀lù tá à ń sọ yìí àṣìdá àwọn agbábọ́ọ̀lù lẹ́ àwọn agbábọ́ọ̀lù ṣanko wọ́n ti lórúkọ ńlẹ̀ wa. nǹkan tó sọ yìí ọjọ́ èmi náà lọ wo bọ́ wọn mo ní àǹfààní láti wo bọ́ wọn lọ́jọ́ kan máa ń pa àwọn player tó wà bẹ̀ cup of players yìí wọn ì tí ì ní bóyá èyí tó bá ti gbá Premier League jù Nigeria Premier League jù ní gbogbo láìfẹ́ kò lè tún gbà ju season 2 lọ. ọdún 2 bẹ́ẹ̀ èyí tó bá ti gbá Premier gbogbo wọn wọ́n sì kéré wọ́n lè mọ bọ́ọ̀lù gbá. ẹgbẹ́ adókè lọ́hùn náà mo rí pé ọ̀rọ̀ yìí ń ká ẹ̀yin méjèèjì lára ṣùgbọ́n ẹgbẹ́ adókè lọ́hùn torí pé omi sì pọ̀ lánàá mo ti sọ fún yín ẹ kú kàlẹ́ níbi tí ẹ ti ń gbọ́ wa ẹ fọkànbalẹ̀ á sì ní nǹkan tá a máa yànnàná fún yín àìtí ìlọ o akọ̀fẹ́ dókè lọ́hùn ni à ń bọ̀.